ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Funke Akindele tó tún sọ nípa Iyabo Ojo. Funke Akindele ló jẹ́ ìràwọ̀ òṣèré tó ń kọ́ná yanranyanran lórílẹ̀‐èdè Nàìjíríà tí gbogbo ènìyàn tí wọ́n sì ń sọ nípa ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, pàápàá bó ṣe jẹ́ wípé fíìmù rẹ̀ tuntun ọ̀ṣàrà tó pè ní Everybody Loves Jennifer tó fi ń ṣe dáadáa gbáà. Fíìmù ọ̀hún la gbọ́ wípé ó ti pa owó tó tọ̀nà dárìn dáadáa fún Funke Akindele. Owó tó tó over 1 billion naira ní Funke Akindele ló ti rí lórí fíìmù yìí. Kí ló tún wá ṣẹlẹ̀, kí ló dé láàrin Funke Akindele àti Iyabo Ojo tóun náà jẹ́ gbajúgbajà òǹṣeré tíátà ilé wa tí Funke Akindele tó fi wá kó Iyabo Ojo síta bí ọmọ ọjọ́ mẹ́jọ? Gbogbo ẹ̀ pátápátá ńlẹ́gbọ́ nínú fọ́nrán yìí o. Àmọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, Gist Entertainment ńlá máa ń pè bí. Ẹ dákun ẹ máa bá mi kílíkì lórí subscribe button, ẹ bá mi like, kẹ́ bá mi share kó délé kódókó dáadáa. Kẹ́ ẹ wá rí i pé ẹ fi kọ́mẹ̀ntì yín, èròǹgbà yín, opinion yín sábẹ́ comment section fídíò yìí. Iyabo Ojo náà jẹ́ ìràwọ̀ òǹṣeré tíátà ilẹ̀ wa Nàìjíríà tó ń ṣe dáadáa gbáà nídìí iṣẹ́ tó yàn láàyò. Bó ṣe wá jẹ́ òǹṣeré tíátà tó ń ṣe dáadáa nídìí iṣẹ́ tó yàn láàyò, iṣẹ́ tíátà náà ló tún jẹ́ òǹṣòwò tó tún mójútó òwò tó ń ṣe. Bákan náà ló tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, pàápàá ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin, ìfẹ́tọ́dún obìnrin, àbí ìyan obìnrin jẹ, àbí ká fi tipátipá gbaṣọ oge lára obìnrin ní ọ̀rọ̀ tí máa dá sí. Ṣé ẹ wá rí Funke Akindele àti Iyabo Ojo ni wọ́n jọ jẹ́ akẹgbẹ́ nídìí iṣẹ́ tíátà, táwọn méjèèjì sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní ọdún pípẹ́ díẹ̀ sẹ́yìn. Pẹ̀lú ìwádìí wa, àjọṣepọ̀ tó lọ́rìn dáadáa ló wà láàrin Funke Akindele àti Iyabo Ojo ní tòótọ́ gbà tí àwọn méjèèjì tí wọ́n jọ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yìí. Àmọ́ kó tó di wípé àwọn méjèèjì wá hùyẹ́ tó ní kálukú tó sì fi wà lọ́tọ̀ọ̀tọ̀ táwọn méjèèjì tí wọ́n fi wá yàgbá. Ohun tó wá bí ọ̀rọ̀ tí Funke Akindele tó wá sọ nípa Iyabo Ojo, òun ni bí Funke Akindele bó ti kó àwọn crew ẹ̀ tí wọ́n jọ ṣe Everybody Loves Jennifer lọ sí ìlú Ghana tí wọ́n lọ ń gbádùn ara wọn. Níbẹ̀ ni Funke Akindele àti Eniola Badmus àti Kamon State ni wọ́n ti ń dọ̀wẹ́kẹ̀ nínú yàrá kan nínú yàrá òǹtẹ́ẹ̀lì tí wọ́n wà. Níbẹ̀ ni wọ́n sì wá sọ̀rọ̀ tí wọ́n ti sọ ọ̀rọ̀ kan Iyabo Ojo ní Funke Akindele ló bá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Iyabo Ojo. Kí ló wá wí lórí ọ̀rọ̀ Iyabo Ojo? Ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́. Ẹ jẹ́ n tún rán wa létí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tá ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ máa bá mi kílíkì lórí subscribe button, ẹ bá mi like, kẹ́ bá mi share, kẹ́ drop kọ́mẹ̀ntì yín. Níṣe ni gbogbo àwọn èèyàn ń kọ hà sí ọ̀rọ̀ tí Funke Akindele tó sọ nípa Iyabo Ojo yìí, nítorí pé gbogbo àwọn olólùfẹ́ àti olólùfẹ́ Iyabo Ojo gan ni wọ́n mọ̀ pé Funke Akindele ó lè sọ ohun tó sọ yìí. Ẹ wo ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í máa sábà dùn lẹ́nu tèmi o. Ẹ jẹ́ àjọ gbọ́ ohun tí Funke Akindele tó sọ nípa Iyabo Ojo. Jókòó láti máa wọrí já lọ́rọ̀ oúnjẹ. Àbọ̀ Iyabo, she was okay, but Iyabo was very nice. Very nice. So Iyabo go don't carry us in that car, one nice red car. Buy food for us, Iyabo. She go say she came to me. Hello. I said hi. My name is Funke Akindele. I know you. I need to know. I need to come. Very nice. So Iyabo, but let's see. Man kiri báyìí. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló bá dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀ ọmọ àwọn tí Iyabo bá ti sọ gbọ́bọ̀ jẹ́lẹ̀ báyìí náà ẹ̀yẹ fún nírò ọmọ àṣà kí lè ṣe báyìí má fún nírò náà. Iyabo ló ṣì ló máa jà ó sì máa sọ bẹ́ẹ̀ fún. Ẹ̀rí nǹkan bí èèyàn kì í dáa kó má kù úbì kan. Ọ̀pọ̀ nínú àwa tá a jẹ́ olólùfẹ́ Nollywood movie là á máa ń fi ojú alájàgbilà wo Iyabo Ojo tí àwọn míì tún máa ń pè ní godmother, wípé kò tiẹ̀ dá síbì kan, ó burú jù, ó lè jà jù, ó lè sọ̀rọ̀ jù. Ẹ wò ó, láti ilẹ̀ làwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ tí wọ́n jọ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ni wọ́n ti ń ròyìn Iyabo Ojo wípé Iyabo Ojo tẹ́ rí yẹn o, èèyàn dáadáa ni, èèyàn tí máa ń fi tọmọnìyàn ṣe ni, kódà ó lè yọ ojú rẹ̀ tọrẹ fún àwọn ọ̀rẹ́ ẹ̀. Nítòótọ́ gbà
tó jẹ́ wípé díẹ̀ nínú àwọn tí wọ́n máa ń ṣe eré tíátà ni wọ́n ní mọ́tò. Ní Iyabo Ojo ló ti ń lo mọ́tò pàápàá bó ti jẹ́ obìnrin, bó ti wá jẹ́ pé òun ló wà lára àwọn tí wọ́n kọ́kọ́ ní mọ́tò láàrin àwọn òǹṣèré tí wọ́n ń gbèrú nígbà náà. Mọ́tò tó níyẹn kò sí tí ò lè fi ṣe, ó yóò gbé sílẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jọ ń ṣeré kí wọ́n lò ó láì ní gba kọ́bọ̀ lọ́wọ́ wọn, kò sì ní rojú. Iyabo Ojo tẹ́ rí yẹn èèyàn dáadáa. Lóòótọ́ a kì í dáa ká má kù síbì kan, àmọ́ Iyabo Ojo òun náà níbi tó dáa sí o. Ẹ̀rí kó gọ̀ǹtì ọ, ṣé ó rí bẹ́ẹ̀ ṣé ò rí bẹ́ẹ̀, ṣé èèyàn dáadáa lẹ́yìn mọ Iyabo Ojo sí? Àbíbò lẹ ti mọ Iyabo Ojo sí? Ẹjẹ́ àjọ drop ẹ̀ sínú comment section fídíò yìí lápapọ̀. Èèyàn ò ní dáa tán. Ó yá ẹjẹ́ àjọ máa click lórí subscribe button tẹ̀yìn ò bá ti ṣe bẹ́ẹ̀. Fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ẹ jẹ́ returning subscribers àti new subscribers, ẹ ṣé o, àdúpẹ́ òjòjò. Kò ní ṣòwò kó má nájà òkókókó lára ọ̀tá yín yóò máa lè, owó ò sì ní tán lọ́wọ́ yín lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè. Ṣé máa worry já lọ oúnjẹ. Iyabo, she was lucky, but Iyabo was very nice. No, for her, very nice. So Iyabo, we don't carry us in that car, one nice red car. Buy food for us, Iyabo. She go, she go say, she came to meet me. Hello. I said, hi. My name is Funke Akindele. I know you. I need to know. I need to come. Very nice, so Iyabo. But last year, it's manja kiri báyìí. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló bá dá sí. Ọ̀rọ̀ ọlọ́rọ̀. Tí kò bá ti ṣẹlẹ̀, ọmọ àbá sí Iyabo tó bá ti sọ. Bùbọ̀, jẹ́ lọ́wọ́ náà. Ẹ̀yẹ fún nírò. Ọmọ àìsàn kí lè ṣe báyìí, má fún nírò náà. Iyabo ló ṣì ló máa jà. Ó sì máa sọ bẹ́ẹ̀ fún. Ṣé máa worry já lọ oúnjẹ. Iyabo, she was lucky, but Iyabo was very nice. no, for her, very nice. So Iyabo, we don't carry us in that car, one nice red car. Buy food for us, Iyabo. She go, she go say, she came to meet me. Hello. I said, hi. My name is Funke Akindele. I know you. I need to know. I need to come. Very nice, so Iyabo. But last year, it's manja kiri báyìí. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló bá dá sí. Ọ̀rọ̀ ọlọ́rọ̀. Tí kò bá ti ṣẹlẹ̀, ọmọ àbá sí Iyabo tó bá ti sọ. Bùbọ̀, jẹ́ lọ́wọ́ náà. Ẹ̀yẹ fún nírò. Ọmọ àìsàn kí lè ṣe báyìí, má fún nírò náà. Iyabo ló ṣì ló máa jà. Ó sì máa sọ bẹ́ẹ̀ fún.